A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) sì fárígá wípé àwọn yóò fi ẹ̀hónú hàn ní Ọjọ́rú pẹ̀lú bí Ààrẹ Tinubu ṣe yànnàná ètò ìgbésẹ̀ ohun amáyédẹrùn nínú ọ̀rọ̀ rẹ̀ sí ọmọ orílẹ̀-èdè lórí ẹ̀rọ amóhùnmáwòrán ní aago 7 ìrọ̀lẹ́ àná ọjọ́ Ajé. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti kéde $500 bílíọ̀nù fún àwọn olókoòwò kéékèèké àti àgbẹ̀. Bákan náà ni ó gbèrò láti ṣe àlékún owó oṣù pẹ̀lú 3,000 ọkọ̀ akérò bọ̀gìnnì (mass transit buses). Pẹ̀lú gbogbo eléyìí, ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero ní ẹ̀hónú yóò wáyé lọ́la gẹ́gẹ́ bí wọ́n ṣe pèrò rẹ̀. Ajaero sọ eléyìí di mímọ̀ ní kété tí wọ́n parí ọ̀rọ̀ àsọtán pẹ̀lú ìjọba àpapọ̀. Ọ̀rọ̀ náà ni wọ́n gbèrò wípé yóò tẹ̀síwájú lónìí ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Orílẹ̀-èdè Faransé yóò bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn wọn kúrò ní ilẹ̀ Niger bẹ̀rẹ̀ láti òní ọjọ́ Ìṣẹ́gun, lẹ́yìn ìdìtẹ̀gbàjọba tí ó wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ilẹ̀ Niger. Nínú àtẹ̀jáde ní iléeṣẹ́ ilẹ̀ òkèèrè ti sọ wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìkọlù sí iléeṣẹ́ àjèjì wọn ẹ́mbásì tí ó wà ní Niamey àti títí ẹnu ibodè Niger ní èyí tí ó mú ìrìnnà pápákọ̀ òfurufú ṣòro. Síwájú àkókò yìí ni ilẹ̀ Faransé ti sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ kíkó àwọn èèyàn wọn kúrò pẹ̀lú bí ètò ààbò ṣe mẹ́hẹ ní ilẹ̀ Niger, ṣùgbọ́n wọn kò sọ ìgbà àti àkókò. Wọ́n ń ṣe òǹkà àwọn ọmọ ilẹ̀ Faransé tí wọ́n fi ilẹ̀ Niger ṣebùgbé sí 600 láìka àwọn olùbẹ̀wò àti àwọn tí wọ́n rìnrìn àjò lọ ilẹ̀ òkèèrè. Iléeṣẹ́ ìjọba fún ilẹ̀ òkèèrè sọ bákan náà wípé àwọn yóò kó àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn kúrò ní ilẹ̀ Niger. Wọ́n ti wá gbèrò láti ní ìpàdé lónìí kí wọ́n lè mọ ọ̀nà tí wọn yóò gbà láti kó àwọn wọ̀nyí. Ohun tí a gbọ́ ni wípé ó ṣeé ṣe kí wọ́n lo ọkọ̀ òfurufú ti iléeṣẹ́ ológun láti fi kó àwọn wọ̀nyí. Ààrẹ orílẹ̀-èdè Niger Mohamed Bazoum ní àwọn ẹ̀ṣọ́ rẹ̀ fi sí àhámọ́ láti dìtẹ̀gbàjọba bẹ̀rẹ̀ ní Ọjọ́rú tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ológun tuntun ti ilẹ̀ Niger tí ó gbàjọba ní ọ̀sẹ̀ tí ó kọjá látàrí ìdìtẹ̀gbàjọba tí ó wáyé ni ó ti sọ wípé òun ti fi òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tí iye wọn tó 180 sí àhámọ́. Lára àwọn wọ̀nyí la ti rí Mínísítà fún ohun agbára Mahaman Sani Mahamadou, Mínísítà fún ohun àmúṣọrọ̀ Hussaini Addizatu àti Ààrẹ ẹgbẹ́ òṣèlú Niger fún ìrẹ́pọ̀ àti ìjọba tiwantiwa Nigerian Party for Democracy and Socialism (PNDS). Fún Makoye Gado, agbẹnusọ Hamid Nagade sọ wípé àwọn wọ̀nyí wà lára àwọn tí wọ́n fi sí àhámọ́. Ó fi kún un wípé Mínísítà fún Abẹ́nú Ahmad Adamu Sule, Mínísítà fún Ìrìnnà Malam Alma àti igbákejì rẹ̀ Kalla Moutari náà wà nínú àwọn tí àwọn adìtẹ̀gbàjọba fi sínú àhámọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti sọ wípé olùgbé ìpínlẹ̀ náà kò lè tẹ̀síwájú láti máa jókòó sílé fún ọ̀sẹ̀ méjì pẹ̀lú ìtọ́ni láti ọ̀dọ̀ àjọ ará ilẹ̀ Biafra (IPOB) tí Simon Ekpa ṣe adarí. Gómìnà sọ eléyìí ní ìlú Àbújá nínú ìpàdé lórí ààbò pẹ̀lú olùbádámọ̀ràn pàtàkì lórí ààbò National Security Adviser (NSA) Nuhu Ribadu tí àwọn gómìnà ẹkùn ti gúúsù ìlà oòrùn péjú pésẹ̀ sí láti jíròrò lórí ètò ààbò ní ẹkùn náà. Ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ sínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní ìrọ̀lẹ́ àná ọjọ́ Ajé láti ọ̀dọ̀ akọ̀wé àgbà Kezi Uko ni Otti ti tẹ̀síwájú wípé àwọn díẹ̀ ni wọ́n ń jẹ àǹfààní kónílé-ó-gbélé yìí pẹ̀lú bí wọ́n ṣe ń lo irinṣẹ́ ẹ̀rù láti kó àwọn ènìyàn ní pápá mọ́ra. Ìjọba kò sì lè káwọ́ mọ́ra máa wò. Ó ní kò sí ibi tí wọ́n ti ń ṣẹ̀rùba ìjọba
níbikíbi lágbàáyé kí èyí máa jẹ́ ìkìlọ̀ fún wọn. Ó ní àwọn olókoòwò, ọlọ́kọ̀ èrò, ọlọ́jà àti aláta kò lè jókòó sílé fún ọjọ́ kan ábẹ̀lẹ̀ǹtẹ̀ ọ̀sẹ̀ méjì kí ebi má pa wọ́n kú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti buọwọ́ lu kíkọ́ ọgbà ìpàgọ́ agùnbánirọ̀ Construction of Concrete Wall Perimeter Fencing tí ó wà ní Damare, ìjọba ìbílẹ̀ Giri. Fintiri sọ eléyìí di mímọ̀ níbi ìṣíde apá kejì ìpele kìíní agùnbánirọ̀ ọdún yìí ní ilẹ̀ ìpàgọ́ ní òní ọjọ́ Ìṣẹ́gun. Fintiri tí igbákejì rẹ̀ akàwé gboyè Kale-Tapra Farota ṣe aṣojú fún sọ wípé ìgbésẹ̀ yìí wáyé láti lè pèsè ààbò tí ó péye fún àwọn agùnbánirọ̀ àti àwọn òṣìṣẹ́. Ó wá rọ àwọn agùnbánirọ̀ láti gba kámú pẹ̀lú ibi tí wọ́n bá pín wọn sí fún iṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́ kí wọ́n sì ṣe iṣẹ́ wọn dáadáa. Ó ní ìjọba ìpínlẹ̀ ti pèsè ẹ̀bùn pàtàkì fún àwọn tí wọ́n bá sìnlú ní ilé-ìwé ìjọba. Bákan náà ni ó rọ àwọn agbanisíṣẹ́ láti ṣe ìtọ́jú àwọn agùnbánirọ̀ tí ó bá ń sìn ní ilé-iṣẹ́ wọn. Gómìnà wá ké sí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ pẹ̀lú àwọn ọba kí wọ́n fún àwọn wọ̀nyí ní àtìlẹ́yìn tí ó bá yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìjà kú akátá láti ọ̀dọ̀ iléeṣẹ́ ológun ojú òfurufú ti ṣekú pa àwọn adàlúrú 16 tí wọ́n jẹ́ ìránṣẹ́ sí olórí àwọn ọ̀daràn Dankarami ní ìjọba ìbílẹ̀ Zurmi, Safe àti Faskari, ìpínlẹ̀ Zamfara àti agbègbè ìjọba ìbílẹ̀ Jibiya ní ìpínlẹ̀ Katsina. Ìwádìí sí iléeṣẹ́ ológun ní akọ̀ròyìn ti rí gbọ́ wípé wọ́n ṣe ìkọlù orí afẹ́fẹ́ láàrin ọjọ́ 28 àti ọjọ́ 29 oṣù keje ọdún 2023 lẹ́yìn ìtanilólobó sí ìrìnsí Dankarami tí wọ́n ní ó kúndùn nínú ká máa pàdé àmọ̀pọ̀ pẹ̀lú àwọn olórí ọ̀daràn tó kù lágbègbè láti ṣe ìkọlù sí àwọn àdúgbò tí ó wà ní ìjọba ìbílẹ̀ Zurmi. Ìwádìí yìí tẹ̀síwájú wípé wọ́n ṣe alamí ọ̀pọ̀lọpọ̀ àwọn adàlúrú lórí ọkọ̀ alùpùpù pẹ̀lú àgùntàn tí wọ́n ń lọ lójúnà ìpàgọ́ wọn tí ó wà nínú igbó kí iléeṣẹ́ ológun tó ṣe ìkọlù sí wọn pẹ̀lú ọkọ̀ òfurufú ti ológun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. 7 nínú àwọn mínísítà tí wọ́n ti ṣe àyẹ̀wò fún ni wọ́n ní kí ó tẹríba kí ó sì máa lọ. Èyí jẹ́ àǹfààní tí wọ́n fún àwọn aṣòfin ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn èèyàn pàtàkì láàrin ìlú. Orúkọ àwọn 7 wọ̀nyí wà lára orúkọ tí Ààrẹ Tinubu fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá fún ìbọwọ́lù. Àwọn wọ̀nyí ni Abubakar Kyari láti Borno, Abubakar Momo láti Edo, Gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike, John Enoh láti Cross River, Ambassador Yusuf Maitama Tuggar láti Bauchi àti Honorébù Nkiruka Onyejeocha láti Abia. Àwọn 7 mìíràn ni wọ́n béèrè ìwé-ẹ̀rí wọn, agbára wọn àti ipò tí wọ́n dìmú síwájú àkókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.